Ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn sí o, ó ní bẹ́ẹ̀ kọ́ mi, ó ní sílẹ̀ mọ́ ọ̀rọ̀ dára lọ́wọ́. Àríwí ajé òye bàbí mo ṣe ti kó báwa jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹyẹ ló mú bẹ́ẹ̀ ló èmi láti ṣe òṣèré. This is the style calling ló jẹ́ kí ìgbà àjẹ́ sí. Àríwí ajé sílẹ̀ mọ́ ọ̀rọ̀ dára lọ́wọ́. Alágbàjọ́ náà akẹ́kọ̀ọ́ àkíyèlé lọ́dọ̀ bẹ̀. Ó ṣe kí ọ̀dà fún àsùnwọ̀n rẹ̀. Àwọn tí ó ń bọ̀ wọ́n tó ń sọ. The boys, I'm not saying that.